Mo àlejò pàtàkì méjì kan wá fún yín brother kí lẹ ní fún wa. Number one thing nǹkan táwọn èèyàn mọ̀ túmọ̀ ẹ̀ lágbàáyé tó pọ̀ jù òun nìkan tí wọ́n ń pè ní religion. Ìjẹ́ ti ever wonder kí ni reason tó fi jẹ́ pé ìyá Ọ̀ṣun tó ń bọ omi tó wá níwà rẹ̀ kí wà ẹ̀ dá gan, ó máa ń ṣe sàárà, ó máa ń rí àwọn èèyàn lẹ́kún, ìwà ẹ̀ dá débi pé tí wọ́n bá sọ fún yín pé Ọlọ́ṣun lẹ́ni ẹ máa jiyàn pé pẹ̀lú bí ìwà ẹ̀ ṣe dá tó níwà tútù tó gentle, tó bá wá kú sórí Ọ̀ṣun tó ń sìn yẹn pẹ̀lú bí ìwà ẹ̀ ṣe dá tó pẹ̀lú Ọ̀ṣun tó ń sìn yẹn tó bá kú sórí ẹ̀ tó bá wọ náà jahannama kò ní jáde mọ́. Gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ kúrò ayín lọ ọ̀rọ̀ lẹ́yìn sọ nígboro ẹnu yìí gbà tó yẹ pé ẹ̀yin ò ní ronú outside the box ẹ̀yin ò ní ronú outside the cycle ojú kan báyìí one way traffic ni dájì ẹ já gbọ́ ọ̀la tẹ̀lé ní jàre. ṣé mùsùlùmí nìkan ní ẹwà lìjẹ́ náà ṣé mùsùlùmí kan lọ́n torí ẹ̀rọ àlìjẹ́ náà àbá Saheed àbá ń tanra wa wo tó bá jókòó síbẹ̀ ó ń dísì fún ara ẹ̀ ni. ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé mùsùlùmí nìkan ló ní àlìjẹ́ náà dey play. sọ ń wá ìní ara ẹni àbọ̀ ń wá ìní Ọlọ́run. ó ti ní nàdínà yín dà láì wà ìsìlámù àmọ́ ẹ má bínú o ibo ẹ̀yin dáyà ẹ yàtọ̀ sí brọ́dà yìí o dẹ́kun lẹ́yìn ti rálù kúrán tí yín ẹ̀kọ́ tí yín ó dàbò yàtọ̀ sí ti babaláwo ní ìwúlò ju ọlọ́dọ̀ Ọlọ́run. ìwé ló ń bá wọn ní ìsìlámù tọ́lọ́ ló ń fẹ́ ń bẹ lọ́dọ̀ but báwo lẹ́yìn ṣe lè àlàáfíà ìṣọ̀kan tọ́lọ́ ló ń fẹ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀. ẹ̀ẹ́dẹ̀ ṣọ́ọ̀ wípé àlùkùrán àkọ́ṣe lẹ́jọ́ ká kìrìsìtẹ́nì ní ìwúlò ju níwájú Ọlọ́run. nǹkan tẹ́ni yìí sọ sí opposite nǹkan tẹ́ni sọ ni o but nǹkan tẹ́ni sì sọ bí ó ṣe ó wà fún humanity ìrọ̀rùn eléyìí kẹ́